Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèní? Èyí tí a tún gbọ́ òní lórí ọ̀rọ̀ àǹtí Wáyé. Bí a ṣe mú wá, a sọ fún yín wípé kábíyèsí pàṣẹ wípé kí àǹtí Wáyé kán má lọ sí South Carolina láti lọ sí Ọ̀yọ́túnjí village. Bí a ṣe gbọ́ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lágbàáyé ní ìsìn ní ọba 47 years old Adéfúnmi tí wọ́n pa, tó jẹ́ pé àǹtí wọn, ìyẹn ẹ̀gbọ́n wọn, òun ló gún wọn láyà tí wọ́n dẹ̀ kú. Kábíyèsí dẹ̀ gbé Queen Naomi àti Dr. Lizzie dìde kí wọ́n lọ represent àwọn ní South Carolina láti lọ bá àwọn family yìí kẹ́dùn. Wọ́n ní kábíyèsí wọ́n àǹtí Wáyé kó má lọ torí kábíyèsí gbọ́ pé ó gba ọ̀nà South Carolina lọ. Wọ́n ní ṣùgbọ́n àǹtí wo dáhùn. Wọ́n ní àǹtí wa lọ. Wọ́n ní inú bí kábíyèsí débi pé wọ́n lè jókòó. Wọ́n ní wọ́n lọ wọ́n ń bọ̀, wọ́n lọ wọ́n ń bọ̀, wọ́n lọ wọ́n ń bọ̀. Ṣùgbọ́n ọwọ́ tá a wà yìí, wọ́n ní kábíyèsí, wọ́n ní àǹtí wa fún wọn lésì wípé kábíyèsí ò lè máa pàṣẹ fáwọn bí wọ́n ṣe nítorí Queen Naomi bí wọ́n ṣe máa ń pàṣẹ tẹ́lẹ̀. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti sọ fún wọn pé wọn ò gbọdọ̀ wá sí inú palace àwọn mọ́. Wípé she is not welcome in his palace anymore as olórí. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní kábíyèsí sọ allegedly. Ẹ̀yin náà mọ̀ pé ọkọ ló lórí aya. Gbogbo nǹkan tí ọkọ èèyàn bá fẹ́ èèyàn gbọdọ̀ máa bá ọkọ èèyàn fẹ́ ni. Àfi tó bá jẹ́ pé obìnrin yẹn kò fẹ́ lé adé orí, tó jẹ́ pé ó fẹ́ dá wà nìkan ni ó lè máa ṣe irú ìwà báyẹn. Ẹ̀yin èèyàn lé, látìgbà tí kábíyèsí àti àǹtí Wáyé tó ti fẹ́ra wọn, mi ò rò wípé irú nǹkan báyìí ó ṣẹlẹ̀ rí. Gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ òun náà ni lórí ọ̀rọ̀ Queen Naomi, lórí ọ̀rọ̀ Queen Naomi. Àǹtí wa bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀. Queen Naomi lòun ò bá jà, ṣùgbọ́n nǹkan tí Queen Naomi bá ti fẹ́ ṣe báyìí, àǹtí wa fẹ́ ṣe ni. Nítorí pé ìlara yìí ó ti pọ̀ jù. Ìlara yìí wà nínú ayé àǹtí wa tó yẹ pé kò lè wòde. Ìlara yìí gangan ló fi fẹ́ kábíyèsí tipátipá. Ẹ dẹ̀ mọ̀ pé tí obìnrin bá fẹ́ ọkùnrin, ó yàtọ̀ sí kọ́kùnrin nífẹ̀ẹ́ obìnrin láti fẹ́ obìnrin yẹn. Difference tí òun àti Queen Naomi ní nìyẹn. Ó fẹ́ kábíyèsí tipátipá ni. Queen Naomi fẹ́ kábíyèsí nítorí pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi ni. Ìyàtọ̀ wà kedere, ó ti ẹ̀ yàtọ̀ pátápátá ni. So ní ìsìn, kábíyèsí ní káǹtí wa máa lọ, àǹtí wa fárígá, wọ́n gba South Carolina lọ. Àǹtí wa ní kábíyèsí ò lè pàṣẹ fáwọn o, pé torí gbogbo àṣẹ tí kábíyèsí ń pa nítorí Queen Naomi ni kò ń ṣe nítorí anybody. So right now, wọ́n ní kábíyèsí sọ fún wọn, wọn ò gbọdọ̀ wá padà wá sínú palace àwọn o. Wípé wọ́n disrespect àwọn, wọ́n dẹ̀ disrespect palace àwọn àti constitution àwọn. So ní ìsìn, wọ́n ní gbogbo àwọn family àǹtí wa ló ń bẹ̀bẹ̀ pé kí wọ́n dáríjì àǹtí wa. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé. Àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbẹ̀ tuntun dé, àgbẹ̀ tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola tún dé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Ẹ̀yin èèyàn lé, Yorùbá ni a máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ kàn sí wa ní masholagist@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà lóríṣiríṣi, a máa bá yín polówó ẹ̀.
A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist àti policies àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé kẹ́ subscribe o, kẹ́ dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe ń sọ lọ, wọ́n ní kábíyèsí pàṣẹ, wọ́n dẹ̀ sọ fún àǹtí wa bí wọ́n pè wọ́n ní a lè sọ, but wọ́n pass message yẹn sí i pé tó bá máa padà sí Nàìjíríà kò gbọdọ̀ dénú palace àwọn o, nítorí wípé ó disrespect constitution Ilé Ifẹ̀. Ipe ẹni tí àwọn feel pé ó lè represent àwọn làwọn ti yàn yẹn. Ipe nǹkan tó wá lọ sí South Carolina tó bá mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀, ipe gbogbo ẹ̀ làwọn ṣì máa mọ̀. Ipe tí ò bá ní skeleton inú cupboard ẹ̀ kí ló lọ síbẹ̀ fún. Wọ́n nítorí gbogbo wọn làwọn ti ní wọn gbọ́dọ̀ lọ. Wọ́n ló dí àwọn ó lọ. Wọ́n ní nǹkan tójú ẹ̀ bá rí a faramọ́. Wọ́n ní ṣùgbọ́n kò gbọ́dọ̀ padà sí inú palace àwọn mọ́. Allegedly bí a ṣe gbọ́, ẹ̀yin èèyàn lé. Allegedly bí a ṣe gbọ́, nǹkan tán ní kábíyèsí sọ nìyẹn. Tá bá tún gbọ́ update lórí gist a máa mú wá fún yín. Ṣùgbọ́n kí n tó sọ pé a máa mú wá fún yín, ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká torchlight. Kí ni àǹtí wa yé bá wá lọ sí North Carolina? Ṣé àwọn àti Oyètúnjí village àti ọba Adéfúnmi tó kú, ṣé wọ́n wà related ni? Because ọ̀rọ̀ yìí ò yé mi rárá. Mo ro ọ̀rọ̀ yẹn, mo rò lọ síwájú, mo rò lọ sẹ́yìn. Mo ní definitely nǹkan kan hide o tí àwa ò tí rí. Ṣé ẹ mọ̀ pé àwọn family wọn náà wọ́n kọ́kọ́ pe Queen Naomi wípé kábíyèsí fẹ́ fẹ́ yàwó ní South Carolina. Ṣé ẹ̀yin ò ro nǹkan tèmi ń rò ṣá? Anyway, tí ẹ bá ro nǹkan tèmi ń rò, gbogbo ẹ̀ ló ṣì máa bọ́ síta. Ẹ mọ̀ pé kì í ṣe ní ni a ti máa ń rí gbogbo àṣírí yẹn tó máa ń jáde. Gbogbo ẹ̀ ló máa tú jáde lágbára Ọlọ́run. Gbogbo nǹkan tó bá ṣókùnkùn nínú ọ̀rọ̀ yìí á hàn kedere ni. Kábíyèsí pàṣẹ pé káǹtí wa má lọ sí South Carolina yẹn. Àǹtí wo dáhùn wọn lọ. Ṣé ẹ̀yin ò mọ̀ pé àǹtí wa lo agídí nítorí pé wọ́n fẹ́ lọ ṣe nǹkan kan lọ́hùn? Ẹ̀yin ò rò bẹ́ẹ̀. Anyway, allegedly la pè é. Tá bá tún wá gbọ́ nǹkan tuntun lórí ọ̀rọ̀ yìí, a máa mú wá fún yín. Ṣùgbọ́n number one, ìgbésẹ̀ tí àǹtí wa gbé yẹn kò dáa. Nítorí wípé wọ́n feel pé kábíyèsí ò lè control àwọn. Ẹni tí ó bá feel pé kábíyèsí ò lè control òun, ó ní láti fẹ́ kábíyèsí. Ó ní láti jó lórí. Ó yẹ kó máa dágbé ni. Nǹkan tó yẹ kó máa ṣe ni kó máa. So that ìgbà tó bá wù ẹ́ ló máa jáde, ìgbà tó bá wù ẹ́ ló máa wọlé. Ó ní wà ní under ọkùnrin kankan. Ọba odindi ọba aládé ń sọ fún ẹ kó má lọ ibì kan. Onírárá ó máa lọ. So definitely ó fẹ́ wà láàyè ẹnìyẹn, ó fẹ́ dó lórí mọ́. Bàbá wa ní láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. Kán jẹ́ kó mọ̀ pé ọba ni àwọn àmọ́ba lórí ohun gbogbo ni. Ẹ̀yin èèyàn lé. Tá bá tún gbọ́ update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú ilé àti ọ̀nà yín o. Ẹni fi ọwọ́ gbé ọmọ sí o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń share, tẹ́ ń like, tẹ́ ń comment, gbogbo ẹ̀ la rí. Ojú ò mà ní tì yín. Ọ̀rọ̀ yín á máa dayọ̀. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. God Almighty bless you. Thank you so much.